àwọn tó ti kú dákun ṣàánú wọn bí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. ẹ̀kọ́ ni kò kọ́ ìgbà tí ìyá tèmi kú mi lè ṣe léyìí ìgbà tí bàbá mi kú mi lè ṣé mi gan tí ìjẹun tí mo fẹ́ rántí pé mo fẹ́ ṣòkú ìyá mi àbí bàbá mi àwọn ni ò lọ́bẹ̀ ńlé. ẹ̀yin àfáà ẹ̀yin lẹni gbígbàdúrà lọ́wọ́ gbogbo àwọn màmá tí ò lọ́bẹ̀ ńlé yìí 50,000 tá a fẹ́ kó fáwọn àfáà ṣé ká pín fún yín. ẹ̀yin àfáà wá wípé owó àdúrà ni àwa náà wá fún wọn ní nǹkan tó ju owó ọbẹ̀ lọ tí wọ́n rí lọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀ òun là á fún wọn. so ẹ̀yin yá wá àwọn àfáà gbowó wọn á fún yín ládùúrà ẹ̀yin àwa rówó. ẹ ti ṣe ọdún fún mi. àwọn tó ń dá sétò yìí ni. wọ́n ti ń wá gborúkọ ní ìsìn ó ti lé lọ́dún mẹ́ta kọ́lùkọ́ wọ́n á gbé wá ọ̀rẹ́ nìkan o. tiwa ìyàtọ̀ ọlọ́run ló gbélé kalẹ̀. ó yàtọ̀ ó yàjọra. eré kan ń bọ̀ ó ń gbè láti òkun lọ́mọ gbére kò ẹ́. àmín. ṣé gbogbo yín ló pọ̀ níbo lọkọ yín wà. ọkọ mi mẹ́tẹ̀ẹ̀ta ti kú tó dẹ̀ jẹ́ gbajúmọ̀ ni wọ́n nílùú Gbàgùrè. ẹ̀yin nìkan ọkọ mẹ́ta. bẹ́ẹ̀ ni. tí ó bá dọjọ́ gbèǹde àlùkìámọ̀ èwo lẹ máa tẹ̀lé nínú wọn báyìí. tó bá wù wọn náà máa tẹ̀lé. àwọn méjì tó kù kí làwọn máa ṣe sáyé wọn. nígbà tí ìṣàwọn nìkan náà fẹ́ àwọn náà máa tún mú mi. ọkọ àkọ́kọ́ kọ́kọ́ fẹ́yàwó mẹ́wàá ajẹmọ́kànlá. ọpẹ́ ni fún un torí mo ń jẹ́ ẹ̀san ìwà mi lójú mi. afẹ́ gbélé ayé méjèèjì náà ló jẹ́ bẹ́ẹ̀ kó dùn kòkòrò. Kásíláàtì bàbá mi ojú mi dáadáa. ètò kan ló ń ṣe òǹdíṣẹ́ ọlọ́run ọlọ́run lè rán ọmọ ẹ̀ iṣẹ́ àbí àbó lè rán ọmọ kan ṣẹ́ kó dé kó wá kátó rìbò ó máa fún ní bisikíìtì pọ̀ṣọ́ ni. àwọn tó ti kú dákun ṣàánú wọn bí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. èmi náà la tún ń ṣe àdúrà pé bàbá wa Alhaji Bọ́lá Yusuf wọ́n jáde láyé. ìyá mi ẹ kọ́ bá mi ṣàdúrà fóbìnrin kan tó jẹ́ pé ní lọ́jọ́ òbí ẹ̀ ó ní fún yín lẹ́gbẹ̀rún 10. àdúrà àgbà èmi ọjọ́ òbí yẹn kò ní jẹ́ ṣe mọ́ fún àṣetúnṣe àṣemọ́ lọ́lọ́run máa jẹ́ kó jẹ́ fún òní ní ìpalára kò dẹ̀ ní pàdé àgbákò ò ní jẹ́ tiẹ̀ ẹ̀mí ẹ̀ máa gùn. ìyá mi lórúkọ obìnrin tó ń ṣọjọ́ òbí lé nìyẹn ẹ gbà kẹ́ ẹ fi ránṣọ kó má rògùn ìdádúró lójú kan lágbára Ọlọ́run kíṣẹ́ kó má dìṣẹ́. ẹni tó ń ṣọjọ́ òbí lẹ́nìí ẹ̀mí ẹ̀ ò ní ságun igba ọdún kan wálé owó wálé ọmọ àgọ́ òwú. gbogbo ìwọ tó dá sétò yìí fún ti àdúrà tá à ń ṣe fún bàbá Bọ́lá Yusuf àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ránṣẹ́ pátá látòrí àǹtí mi kan láti Austria dórí ìyá àdínní wa Alájà Sekinat Lawal títí dórí ọkùnrin kan tó ń béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run lónìí kọ́lọ́run wọlá òjò tó rọ̀ yí àtàwọn aṣọ tó ní ká dàbà àwọn arúgbó gbogbo ibi tọkùnrin náà fọkàn sí kọ́rù ẹ̀ dúró sí lọ́lọ́run á gbé sí gbogbo ohun tó ń retí kọ́lọ́run ọba bá ń ṣe lọ́lọ́run ọba máa ṣe àǹtí mi là fún kì ẹ̀yin náà ẹ ṣe Bùkọ́lá Balógun ẹ mà ṣe púpọ̀ MMG láti USA ẹ ṣe ọkùnrin kan tí Ọlọ́run túmọ̀ ẹ ṣe gan ẹ̀yin náà rí bójú ọjọ́ yẹn ṣe rí òjò ìrọ̀rùn ni òjò onírọ̀kúrọ̀ gbígbóná ara ò ní níyín lágbára Ọlọ́run gbogbo ibi tó dàbí pò nira fún yín Ọlọ́run á bá yín sọ dẹ̀rọ̀ lágbára Ọlọ́run. Tààlà ọpẹ́ ni fún un torí mo ń jẹ́ ẹ̀san ìwà mi lójú mi. afẹ́ gbélé ayé méjèèjì náà ló jẹ́ bẹ́ẹ̀ kó dùn kòkòrò. Kásíláàtì bàbá mi ojú mi dáadáa. ètò kan ló ń ṣe òǹdíṣẹ́ ọlọ́run ọlọ́run lè rán ọmọ ẹ̀ iṣẹ́ àbí àbó lè rán ọmọ kan ṣẹ́ kó dé kó wá kátó rìbò ó máa fún ní bisikíìtì pọ̀ṣọ́ ni. ìyá olóríire
màmá lálùbáríkà ṣẹ́gun burúkú ò ní fẹ́ lù ẹ́. kábíyèsí ọlọ́run o. látijọ́ tí mo ti ń wá bí ó dàgbà kojú bàbá ẹ̀. èní lọ́jọ́ àkọ́kọ́ tí màmá máa kọ́kọ́ dìde sí mi láti bí ọdún méjì tá a ti ń wá. Kò dàgbà kojú àbẹ́ ẹ̀ rápẹrẹ tí mò ń rí ṣá. lálùbáríkà. èní náà là ń ṣàdúrà 40 ọjọ́ fún bàbá wa Bọ́lá Yusuf amọ̀nà owú. bẹ́ẹ̀ni. kábíyèsí o. ìyá mi obìnrin kan ń ṣọjọ́ òbí lénìí. ẹgbẹ̀rún mẹ́wàá rèé lórúkọ obìnrin tó ń ṣọjọ́ òbí lénìí. ẹ bá mi gbàdúrà fóbìnrin yẹn kẹ́mi ẹ̀ gùn. obìnrin tọ́lọ́run mọ́ o tó ń ṣọjọ́ òbí lénìí. tó ń ṣọjọ́ bí lénìí ó pẹ́ láyé o àmín ó sì lálùbáríkà àmín. ajá ò ní jẹ́ kò ní já ọmọ yẹn. ìyá mi aṣọ yìí máa fáyín kẹ Ṣiṣẹ́- nínú àwọn aṣọ tá a fún wọn rèé. kábíyèsí Ọlọ́run. ṣiṣẹ́ ò ní bẹ́ẹ̀ o ó sì ní tàràkà. ìyá mi ọkọ yín kọ́ bó lọ́n wà. wọ́n dàda bàbá mi ó ti kú. obìnrin kan wá wà ṣe rí inú oṣù tá a wà yìí ọjọ́ keje inú oṣù tá a wà yìí ló pé ọdún kan tọkọ yìí jáde láyé. Allahu Akbar obìnrin yẹn bá ní káàsì ẹ bá ń wá àwọn àgbà mẹ́ta kẹ́ fún ní 50,000 naira. bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. ẹnì kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ó ní fáwọn mẹ́ta. ìlú òyìnbó ló wà ó ń ránṣẹ́ sétò yìí àǹtí ẹ ní ṣopó mọ́ láyé yín. sórí nígbà tí mo sọ owó yẹn fún màmá ní ẹ̀yìn ẹni pé oore àníkalẹ́ oore ìyanu lórí eléyìí tẹ̀ ń ṣe yìí ọlọ́run ti bá yín mú sàrà àbọ̀kọ yín torí àpẹẹrẹ tèmi rí lè níyàtọ̀ orí bẹ́ẹ̀ wáìtì lèmi náà kó sí màmá ẹgbà 50,000 rèé àwọn mẹ́ta lobìnrin yẹn ní bá wọn fún ẹ̀yin lé ní àkọ́kọ́ tẹ̀mí mi fún ẹ bá ń gbàdúrà fóbìnrin yìí kó má ṣopó mọ́ láyé kó má mọ sàárè ọmọ nínú àwọn aṣọ tá à ń fún wọn náwó yìí o ṣé o ti rí pé tí n bá ní kó o ra aṣọ yìí kó o dá aṣọ àṣírí bá àwọn èèyàn nítumọ̀ àpẹẹrẹ ni mo dẹ̀ sọ pé inú owó aṣọ tó ń ra ilé mi náà ti ń rí chíńjì díẹ̀díẹ̀ ọ̀pọ̀ ló ń fowó ránṣẹ́ sí mi tó jẹ́ pé owó tèmi máa fi gbowó POS ọ̀pọ̀ balẹ̀mí náà nídìí owó ẹnìkan sẹ́ndí mẹ́sẹ̀ sí mi ń jẹta mo wá ń rò pé mi gan mọ́tò tèmi gan ní fọ́ọ̀tì mo páàkì ẹ̀ lẹ̀ mo wà ń lé mẹkáníìkì látàárọ̀ àná ṣúlẹ̀ ilé mẹkáníìkì tí mo wà lẹ́nìkan ti rí fídíò ọmọkùnrin onítíátà kan Isiaka Odùtọ́lá tápándùn tẹ́sẹ̀ ń dùn ìyàwó ẹ̀ ó sẹ́ndí 50,000 sí mo wá ń rò lọ́kàn tèmi pé mi náà dẹ̀ ní tèmi o ṣùgbọ́n mi ò ń sọ tèmi fún èèyàn mo ń sọ fọlọ́run ṣùgbọ́n tínú àwọn èèyàn bá ti ń dùn nípasẹ̀ tèmi ìdùnnú tèmi nìyẹn sórí gbogbo bùkátà tèmi mo gbé sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn ẹlẹ́yin ijú àánú tọ́lọ́run fi sí lọ́kàn lára wọn ni Alhaja Sekinat Lawal ìyá àdínní ètò yìí wàrà fanọmọ kánú àléyà Alhaja Sekinat Lawal obìnrin kan bí 100 ènìyàn Ọlọ́run fi àwọn olóríire kẹ́mi lára wọn ni Bùkọ́lá Balógun ọkùnrin kan tọ́lọ́run mọ̀ gbogbo yín pátá ẹ̀ ní dẹni àná lára wọn ni sista Lọ́lá oní fíríjì tó ń tutù MMG láti USA bí lè ní ṣe mọ́ mo bá tún rí kinní kan gbangban àṣé téèyàn bá ń sọ̀rọ̀ ẹ̀fọ́ Ọlọ́run ò ní fi sílẹ̀. Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀. ìjọ́ òní màmá ti ránṣẹ́ pè mí gbẹ̀yìn ṣùgbọ́n mi tèmi ń wà ń bí Ọlọ́run máa jẹ́ kó máa pọ̀. ìyá mi 50,000 tóbìnrin yẹn nìyẹn bá ń gbàdúrà fún tó ń ṣèrántí ọdún kan tọkọ ìjáde láyé nínú. o ṣé o ìyá mi ò ní pàdé àgbákò ò dẹ̀ ní ṣàárẹ̀ ò sì ní fọjọ́ ọlọ́jọ́ lọ ikú ò ní pa àrùn ò ní gbé ọdẹ ajá ò ní jọmọ ẹ Ọlọ́run á wá foríjì ọkọ ẹ iṣẹ́ ò ní dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ o Ọlọ́run ṣoore kan lè nà mọ́jú wàhálà ìtàlá ìsúnmọ́bí láìlà sílá wà kásínàtì ò ní ṣubú eré kan ń bọ̀ ó ń gbè láti òkun lọ́mọ gbére kò ẹ́. àmín. ire owó ire ọmọ àlùbáríkà àlàáfíà ẹ̀mí gúngùn orí àlùbáríkà ni ló sì délé bá kò ní bá ọ nídùbúlẹ̀ àṣà. ẹ lórúkọ obìnrin tó ń ṣọjọ́ bí yẹn náà ìyá mi màá tún fún yín láṣọ 2 lórúkọ obìnrin yẹn torí obìnrin yẹn náà jọ mí lójú ẹ̀ ní lọ́jọ́ bí ẹ̀ wọ́n máa ń wo ètò yìí ṣùgbọ́n ní nígbà àkọ́kọ́ tó ń dá sétò yìí. ìyá mi ẹ gbà obìnrin ọlọ́jọ́ bí yẹn rè aṣọ 2 lẹ́mí mi tún fún yín ẹ jọ arákùnrin kan wà tẹ́ máa tó rí lórí péèjì mi láìpẹ́ yìí ó lo ọdún 29 ní ọgbà ẹ̀wọ̀n. Allahu Akbar kabira. ó dẹ̀ ṣe wòlímọ̀ fún àwọn tó lé ní 30 lọ́gbà ẹ̀wọ̀n. kí ló gbé dọ́gbà ẹ̀wọ̀n. à ń lọ sí ọ̀dọ̀ obìnrin kan tá a pàdé ní Ìjẹ̀mọ̀ tó bá di ọ̀la àǹtí Táyé tó wá sáyé tí kejì ò sí láyé kò lọ́kọ bẹ́ẹ̀ ni ò sì bímọ
bẹ́ẹ̀ ló ní pèníjà kan ní ẹyinjú ẹ̀ títí dé mú ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ránṣẹ́ sí obìnrin náà. Bí o bá ń wò mí tí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn láti ránṣẹ́ sí obìnrin tó wá sáyé kò ní pa, ṣùgbọ́n pè ní ìyá dúpẹ́ tó bá dọ̀la a máa dọ́dọ̀ obìnrin náà. Ọkùnrin kan tún wà ìyá mi o, ọkùnrin yẹn Ọlọ́run ó yanjú ọ̀rọ̀ kan lénìí nílùú òyìnbó. Kò ní dàrú mọ́ lọ́wọ́, àṣeyọrí ni ó ṣe, àṣeyanjú ló ó sì ń retí èsì ayọ̀. ó ní kú dànù, ìdùnnú ni ó bà wálé. Ọkùnrin yẹn náà fowó ránṣẹ́ sí wa nínú sàrà tá à ń ṣe. Màmá mi ní sọ fún ẹ pé etí àgbọ̀ rẹ̀. Èrè ló gbọ́ wálé. Bí ayọ̀ ìpè ìdùnnú lẹ máa gbọ́ lágbára Ọlọ́run. Ẹ jẹ́ á máa lọ síbi àdúrà náà. Ẹ ṣé ìyá mi. àtàlà ọpẹ́ ni fún òun torí mo ń jẹ ẹ̀san ìwà mi lójú mi. a fẹ́ gbélé ayé méjèèjì náà ló jẹ́ bẹ́ẹ̀ kó dùn kòkòrò. Kásíláàtì Bàbá mi. ojú mi dáadáa. ètò kan ló ń ṣe ohun tí sí Ọlọ́run Ọlọ́run lè rán ọmọ ẹ̀ iṣẹ́ àbí àbó lè rán ọmọ kan ṣẹ́ kó dé kó wá kátó rìbò. ó máa fún ní bisikíìtì poṣó ni. Ṣé rí bàbá tí mo ní ká ṣàdúrà fún lónìí? Ọ̀pọ̀ ẹ̀kọ́ ni bàbá yìí kọ́ mi nígbà tán wà láyé. Àdúrà wo gan lọ́lọ́run ń gbà ná? Ṣé ìta ṣe lóru ni? Àbí ìta ṣe láàárọ̀? Àbí ìta ṣe lọ́sàn-án? Àbí ìta kóra wa pọ̀ tá à ń ṣe? Ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ jẹ́ ká ṣe dáadáa. Dáadáa tí bàbá yìí ṣe òun ló jẹ́ kémi ṣe ìtèmi ṣe yìí. Ṣé rí gbà tí bàbá Bọ́lá Yusuf wà láyé, wọ́n bá mi sọ̀rọ̀ kan. Ṣé rí ọ̀rọ̀ yẹn gbogbo ìgbà máa ń rí tí mo dẹ̀ máa ń ronú pa ẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́n tí bàbá náà bá mi sọ. àtàlà ọpẹ́ ni fún òun torí mo ń jẹ ẹ̀san ìwà mi lójú mi. a fẹ́ gbélé ayé méjèèjì náà ló jẹ́ bẹ́ẹ̀ kó dùn kòkòrò. Kásíláàtì Bàbá mi. ojú mi dáadáa. ètò kan ló ń ṣe ohun tí sí Ọlọ́run Ọlọ́run lè rán ọmọ ẹ̀ iṣẹ́ àbí àbó lè rán ọmọ kan ṣẹ́ kó dé kó wá kátó rìbò. ó máa fún ní bisikíìtì poṣó ni. Àwọn àkàrà wàdà àti ṣàkàrà ó yẹ gbómi wá àti mínírà lórúkọ àǹtí mi kan láti Austria, lórúkọ ọkùnrin kan ó fẹ́ kọ́lọ́run bá òun yanjú ọ̀rọ̀ kan lónìí nílùú òyìnbó, Ọlọ́run dẹ̀ ti yanjú ẹ̀. Lórúkọ obìnrin kan náà tó ń ṣèrántí àwọn òkú ẹ̀ lórí ìyá àdínní ètò yìí Alájà Sekinat Lawal, ìyàwó bàbá dà. Mo nígbà tá a bá ti ṣe 40 days sí bàbá tán lájì á máa ṣí ṣọ́ọ̀bù. Ohun tí mo ṣì wà lórí ẹ̀ náà nìyẹn. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ajé àbóyán ti rí ṣọ́ọ̀bù. Ìgbàgbọ́ àwa Yorùbá ni pé tọ́kọ èèyàn bá kú èèyàn gbọ́dọ̀ ṣe opó 40 ọjọ́, lẹ́yìn 40 ọjọ́ ó lè jáde. Títí bàbá yìí fi jáde láyé ni wọ́n ríkẹ́ Ọlọ́run, wọ́n tún ríkẹ́ ènìyàn. Ìwọ ni kó o wá ronú pé lọ́jọ́ ogbó tiẹ̀ ṣé wàá réyàn dúró tiẹ̀. Ẹ̀kọ́ ọbẹ̀ ni pé ṣe dáadáa, gbélé ayé ẹ̀ ṣe dáadáa. Ìyàwó bàbá rèé, àwọn ló bá tọ́jú bàbá wa títí tán fi jáde láyé. Ẹni àdúrà ni wọ́n. Ìwọ tó bá gbìn sínú ayé wọn náà, ìwọ náà ń tọrọ àlùbáríkà ni. Torí mo rántí pé gbogbo ìgbà tí n bá dé bí, bàbá yìí máa pé màmá, ọjọ́ tí mo wá gbígbẹ̀yìn màmá ló kọ́ bá wa sọ̀rọ̀. Kò sí méjì tí mo fẹ́ ṣe ẹ̀yin àfáà. Ẹ jẹ́ ká ṣàdúrà, ká tó ṣàdúrà ẹ tún àkáǹtì yín sọ. Àwọn aláàánú tún fẹ́ bless obìnrin yìí lénìí. Àwọn wo lójú opó kan nawọ́ sókè? Ṣé gbogbo yín lopó? Níbo lọkọ yín wà? Ọkọ mi mẹ́tẹ̀ẹ̀ta ti kú tó dẹ̀ jẹ́ gbajúmọ̀ ni wọ́n nílùú Gbàgùrẹ̀. Ẹ̀yin nìkan ọkọ mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Mélòó ti? Méjì. Ẹ̀yin ńkọ́? Méjì. Mélòó lọkọ yín? Mélòó ti? Ọkàn tọ̀dọ̀ mi. Nǹkan ṣó lọkọ mi. Ẹ̀yin ọkọ mẹ́ta ni àwọn ti rún àbí? Bẹ́ẹ̀ni. Mẹ́ta lọkọ mi tó ti kú. Mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin nìkan. Gbàgùrà Fáyàrò ní disco lọkọ mi àkọ́kọ́. Ọkọ mi kejì ó jẹ́ nílùú. Lẹ́dẹ̀ sì ṣe ṣémṣémù yìí. Bẹ́ẹ̀ni. Wẹ́ obìnrin kan wà inú oṣù yìí ni ó pé ọdún kan tọkọ ẹ̀ jáde láyé. Kó má rí kú ọkọ mọ́. Ìyẹn ni bó ṣe é ṣe kí èèyàn ṣopó mẹ́ta. Ó nítumọ̀ o. Ó ní ṣopó ẹ̀kejì. Ẹ bá mi gbàdúrà fóbìnrin yẹn. Olúwa Ọlọ́run Elédùmarè má jẹ́ kó tún rí ikú ọkọ mọ́. Olúwa dúró tì gbogbo àwọn ẹ̀ka tó wá fi sílẹ̀ kí Ọlọ́run Elédùmarè
Elédùmarè kó bá wa dúró tì wọ́n ààbò Ọlọ́run kó dájú lórí wọn. ẹ ti lo ọkùnrin mẹ́ta tó ti kú báyìí. bẹ́ẹ̀ni. tí ó bá dọjọ́ gbèǹde àlùkìámọ̀ èwo lẹ máa tẹ̀lé nínú wọn báyìí. tó bá wù wọ́n náà máa tẹ̀lé. àwọn méjì tó kù kí làwọn máa ṣe sáyé wọn. nígbà tí ìṣàwọn nìkan náà fẹ́ àwọn náà máa tún mú mi. ọkọ àkọ́kọ́ kọ́kọ́ fẹ́yàwó 10 ajẹmọ́kànlá Ọláòbí lágbolé yìí. lórúkọ obìnrin yẹn tẹ́ ti gbàdúrà fún yẹn 50,000 rèé. ìwọ arábìnrin ò ní ṣòfò ó ní ṣubú dànù lágbára Ọlọ́run ọba Ọlọ́run á dúró lórí ẹ ó ní rí wàhálà o lágbára Èdùmàrè orí ọ̀fẹ́ láàánú Ọlọ́run á máa bá ẹ lágbára Èdùmàrè ó ṣe mí láàánú lánìí ilẹ̀kùn ọ̀rọ̀ sí mi ìlérò ọ̀rọ̀ sí mi ìrò lẹ́nìí torí mò ń dọ́dọ̀ bàbá yìí ó máa ń fún mi bàbá yìí wà ní ẹni tó ń ṣàánú mi bàbá yìí wà ní ẹni tó ń ṣàánú mi àtàjìyà ẹ wà ní rí dààmú kásínàtì ò ní ṣubú dànù ọ̀pá àkùtẹ̀lẹ̀ tó fi ń jẹun ò ní ṣẹ́ mọ́ ẹlẹ́sẹ̀ ó wà ní rí nira o ẹ ṣé gidi mo dúpẹ́ àtẹ̀yìn àyàwòrán lágbára Ọlọ́run ẹ̀ níyà yàwòrán. Sukofendi ò ní ṣìyà ò ní gúlẹ̀ sébùtò. èèyàn sọlá olóyìnbó. èèyàn tèmi èmi náà máa ń lọ ọbẹ̀ yẹn. Àjíà àkànnà ọba yín ká tó lọ sọ́dọ̀ àwọn àfáà. 3018979329 Kubratu Fatai Polaris. ṣé o àwọn tó ṣe kán fi ṣèrànlọ́wọ́ ojú òní tí wọ́n o àwọn tó ń ṣe irú eléyìí ọkọ wọn ò ní dópọ̀ ọ̀sọ́gọ́ o wọn ò ní kúkú òjijì lágbára Ọlọ́run o ẹ̀mí gígùn àlàáfíà ọmọ yóò ní dọmọ ọlọ́mọ o lágbára Ọlọ́run ẹni ìṣìyàn lágbára Ọlọ́run o ó dúpẹ́ ojú òní tì. àwọn tó ti kú dákun ṣàánú wọn bí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. Sallu ala nabiyil karimi. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Lónìí tí a ń ṣe àdúrà fún bàbá wa Alhaj Munirudeen Bọ́lá Yusuf tí wọ́n jẹ́ bàbá àdínní mọ́ṣáláṣí Olúfakùn mọ́ṣáláṣí àkọ́kọ́ ní ìlú Òwu tí wọ́n sì jẹ́ amọ̀nà ọba ti gbogbo ìlú Òwu Kingdom tí létoko. Bàbá wa náà lọ́n bá wa ṣàlékún ìkẹ́ wọn. Gbogbo àwa ọmọ tí bàbá wa fi ẹnu bí tí wọ́n tọ́ a tún wá pọ̀ rẹpẹtẹ nínú wọn náà ni Kasinati Sugar Abdulkabir Kọ́láwọlé Àtàndá Adéjòjò nínú ọmọ bàbá wa mọ̀nà ọba ìlú Òwu ni. Gbogbo wa ni bàbá kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo wa ni bàbá ẹni tí ó bá mọ bàbá tí yóò bá rí ipa dáadáa á jẹ́ pé kó nítorí kó lọ ṣẹ́ẹ̀kì ara ẹ̀ ni. Bàbá náà la wá fẹ́ ṣàdúrà fún yìí Ọlọ́run máṣá wọlá ìjókòó ìkẹ́ ẹ̀ tó ń sọ̀kalẹ̀ yìí àlékún ìkẹ́ bá wa ṣe sínú sàárè bàbá náà. láhàólà wàlá quwwata ẹ ṣe amínà 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 kélé máa jẹ́ bóyá ìṣítí àbí ẹ̀kọ́ kó máa jẹ́ bí wáàsí nípa ọ̀rọ̀ bàbá wa iná láfi bára wa sọ wáàsí yẹn. Èmi fúnra mi nígbà tí wọ́n fẹ́ fi mí jẹ ìmáàmù Olúfakùn kí ẹ máa jẹ́ wáàsí o. Ìwọ tó bá mọ nǹkan tún ṣe máa tún wọn ṣe ìwọ tó bá sì mọ nǹkan bàjẹ́ máa bàjẹ́ nìṣó. Àfáà ní àwọn èèyàn méjì kan tá a bá ti fẹ́ wọn kù nínú ìjọ. Àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n jẹ́ òǹkàwé nínú ayé tí wọ́n fi ń tún ayé ṣe. Pòfẹ́sọ̀ ni dókítọ̀ ni àfáà ni onímímọ̀ ni ẹlẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọwọ́ ni tí wọ́n bá ti ṣàfẹ́kù wọn nínú ìlú tá a ṣàfẹ́kù wọn nínú ayé. Ẹni ẹlẹ́ẹ̀kejì náà ni olùbẹ̀rù Ọlọ́run. Ó lè jẹ́ àfáà ó lè jẹ́ ẹni tí ò fa nǹkan kan. Ìbẹ̀rù Ọlọ́run là ń sọ òun là ń wí yìí bó bá ti bẹ̀rù Ọlọ́run ẹni Ọlọ́run ni wọ́n náà ní kọ̀kọ̀ àti ní gbangba. Àfáà ní táwọn méjì ẹ bá ti lọ aṣàfẹ́kù nǹkan o nínú ẹ̀sìn. Bàbá wa yìí ẹni Ọlọ́run ni wọ́n wò lé Ọlọ́run ọba ni wọ́n. Ìta lè fi jẹ́rìí wípé bàbá yìí yóò ba nǹkan jẹ́ kò sì dátọmọ ọlọ́mọ rú. Nígbà tí wọ́n fẹ́ fi mí ṣe ìmáàmù mọ́ṣáláṣí Olúfakùn tọ́ bàbá wa jókòó tí wọ́n jíròrò tán ní ìwọ la fi ṣe. Ìjọ́ kan ẹnìkan wá dé pé wọ́n ṣàpè bíríkì tó meeting wọ́n wá pé gbọ́n bàbá sí pálọ̀bà tí máa ń ṣe meeting wọ́n wá ní imam wọ́n ló ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí. Mi tí ìwà san kankan rárá bàbá wa Bọ́lá Yusuf ni wọ́n sọ̀rọ̀ torí jẹ́ tí wọ́n fẹ́ fi mí ṣe ìmáàmù tí wọ́n gbogbo mọ́ṣáláṣí tán ní ìmáàmù wa rèé. Bàbá wa Bọ́lá Yusuf àti bàbá wa bàbá ń ṣàdúà àdúà sí bàbá wa Bọ́lá Yusuf ṣe ń jọ yẹn náà ni
ọlọ́run ò jẹ́ mi ọmọ yìí ogun wọ́n wá sọ gbólóhùn kan pé ọmọ yìí àdánwò ló jẹ́ fún wa torí nígbà mi tí níyàwó lé bóyá bíi 20 kíní kan ni wọ́n fi mí ṣe ìmáàmù yẹn àwa náà jẹ́ àdánwò fún lẹ́yìn bí ọdún kan àbọ̀ àwọn bàbá wa pé meeting bàbá wa kan ló mẹ́jọ wá pé òun rí ìmáàmù níbì kan wọ́n wá pé meeting sí bá lọ gbogbo bàbá wa jókòó ń jọ yẹn gbogbo bàbá ní ń gbọ́ ìmáàmù kí ló ṣe ń bẹ̀ kíní kan gbogbo bàbá bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ rárá bàbá wa mọ̀nà lọ́kọ́ sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yin bàbá wa yìí mo sọ fún yọ́tẹ̀ fún ọmọ yìí ṣe imam wípé ọmọ yìí àdánwò ló jẹ́ fún wa àwa náà dẹ̀ jẹ́ àdánwò fún wọn lóhun rèé o wọ́n ní ẹ ti rí ọmọ yìí lọ́mọ kékeré kẹ́ tó fi ṣe imam wọ́n ní àdánwò tó jẹ́ fún wa nìyẹn o tó bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tá ní ò kì í ṣe ní gbogbo àwọn bàbá yìí wọ́n lọ́mọdé ni tá àti ìjẹ́ kó rìnrìn ẹsẹ̀ ká tó wá sọ wípé wá ṣe imam wọ́n ní ọ̀rọ̀ tó yẹ kẹ́ wá pe ọmọ yìí kẹ́ mú sí kọ̀rọ̀ pé ń gbọ́ sórí bẹ́ẹ̀ ń gbọ́ sórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́nìkan lè pé inú wa ẹ̀wà àjòkó meeting ìtókù ọ̀tẹ̀ nìyẹn ẹ wo ọ̀rọ̀ sí bàbá wa wí ẹ wo bàbá wa yà tún wá pè wá sí kọ̀rọ̀ á máa bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ọmọ bíbí inú ẹ̀ bàbá yìí ò bà nǹkan jẹ́ tó bá sì rí nǹkan tó ń da ládùúgbò a ṣàfẹ́kù wọn ká tó ríru bàbá wa Amana ká tó ríru bàbá wa Bọ́lá Yusuf ládùúgbò wa yìí Ọlọ́run jẹ́ káwọn àgbàlagbà kú tán ni o torí gbogbo àwọn àgbàlagbà tá à ń gbẹ̀kọ́ lára wọn náà ni wọ́n ti ń lọ yìí gbogbo ẹ̀yin bàbá wa tó kọ ìyá wa tó kọ Ọlọ́run jẹ́ mi yín ogun bàbá Bọ́lá Yusuf wọ́n jẹ́ nire ládùúgbò fún gbogbo àwọn ọmọ wọ́n jẹ́ nire ládùúgbò fún gbogbo àwọn ìyàwó wọ́n jẹ́ nire ládùúgbò fún gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wọn ọ̀rẹ́gbọ́n wọn kan fi rí bó bá dinú iléyá bó bá dinú ọdún inú àwẹ̀ ní gbogbo ọdún bàbá wa gbé màálù lẹ̀ bàbá wa gbé ẹran lẹ̀ wọ́n máa wá bù fún wa wọ́n á gbé ìrẹsì lẹ̀ wọ́n máa wá bù fún wa ẹ wá àwùjọ tí Sugar Link ṣẹ́rí Ọlọ́run rán Sugar Link pé iṣẹ́ dáadáa tí bàbá yìí ń ṣe ẹ tún wá dá sí Ọlọ́run tún wá rán Sugar Link pé ẹ̀yin náà tún wá gbé màálù wá kí gbogbo ẹni tó ń dá sétò yìí káwọn náà lè ní ládàá dáadáa kí nǹkan wọn lè máa dá sí kọ́rọ̀ ajé wọn lè máa lọ sókò sí pé gbogbo ẹni bá bá Sugar Link dòwò pọ̀ kò ní pàdánù láyé gbogbo ẹni tó ń dá sétò náà kódà gan débi tó dé orí ìwọ tó ń ra dátà tó fi ń wò ó dá sí náà ni àwa táwọn fọ́lò ìwọ náà dá sí ni ìwọ tó ń subscribe sórí YouTube ò ń dá sí náà nìyẹn gbogbo yẹn ní mọ̀ nira afáwa Abbas wọ́n bá wa ṣàdúrà fún àwọn tí wọ́n ń dá sí gbogbo ètò wa náà kárí ayé. gbólóhùn tèmi ó máa wí fún Abdul Kabiru ni pé Ọlọ́run má jẹ́ oyè ọ̀ṣubú níbi tó ga dé ṣúgà adùn ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń dá sétò Katsina àti ṣúgà adùn ò ní tọ́nú ọ̀rọ̀ yín Ọlọ́run ò ní fi ìbànújẹ́ kàn yín ẹ wá rí tíwọ náà wá ṣe yìí ó wá dùn àwọn èèyàn nú ni ìwòyí iléyà ìsíní yìí ó gbé màálù débi olùlámọ́lẹ̀ ó ní nǹkan tí bàbá yìí ń ṣe lọ́dọọdún àbí kó ṣe kí gbogbo èèyàn ó rí lọ́dọọdún jẹ́ kó máa tuntun sí. gbogbo àdúrà tí wọ́n ṣe fún Katsina àti ṣúgà ó ti mọ́ lára ó ti rí bẹ́ẹ̀ ẹ sọ pé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kò sì ní dàrú láhàólà. sọlú alánà bíi Mustapha ṣé mo bẹ́ẹ̀ jókòó ta jókòó yìí kì í ṣe bàbá mi ni mo torí ẹ̀ jókòó kì í ṣe ìyá mi o kì í ṣe bí mi o ṣùgbọ́n nínú iṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ torí mi ìdẹ̀ fiṣẹ́ yẹn ṣeré ká ní mo fi ń ṣeré ni kò ní rí báyìí kẹ́kọ̀ọ́ lára mi má kàn máa rí mi bí gbogbo ìgbà tó bá rí mi ó fẹ́ gbowó ẹ̀kọ́ ni kò kọ́ ìgbà tí ìyá tèmi kú mi lè ṣe léyìí ìgbà tí bàbá mi kú mi lè ṣe ṣé mo tí ì jẹun tí mo fẹ́ rántí pé mo fẹ́ ṣòkú ìyá mi àbí bàbá mi ṣùgbọ́n nínú ìrìn àjò tọ́lọ́run gbélé mi lọ́wọ́ jí ó rọrùn fún mi láti ṣe ìyẹn ni pé tí wà àtọ́lọ́run táàrin yín ò bá ti dàrú ó ti kéré màmá kan tún lójókòó ńbẹ̀ yẹn màmá tí wọn 120 years ìbẹ̀rẹ̀ kòdó lọ́n ti wá àwọlé wọn bí eré lọ́jọ́ yẹn náà ni ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe rí ohun tẹ́yìn ò lè ṣe ẹ lè kó àwọn ọmọ yín láti ṣe ẹ máa sọ fún àwọn ọmọ yín láti kékeré pé kán mú iṣẹ́ wọn lókùnkúndùn ẹ máa sọ fún àwọn ọmọ yín láti ìgbà tán kéré pé kán má fi iṣẹ́ wọn ṣeré ẹ máa sọ fún àwọn ọmọ yín pé kán má ṣèmẹ́lẹ́ǹdíṣẹ́ tó ò bá ṣèmẹ́lẹ́ǹdíṣẹ́ àtàdúrà ó dá mi lójú pọ́lọ́run ní dójú tiẹ̀ ṣe rí tèmi máa fi dàgbà kó ń ṣe tẹnu o Ọlọ́run ti yọ mí kúrò náà tèbi lè pa. ìjókòó àwọn àáfàá wa yìí kò ní dáa kán jókòó bẹ́ẹ̀ ká má fún wọn lówó àdúrà ìnáwó yẹn pọ̀ o ẹ má jà tanra wa o. ṣe rí arákùnrin kan wà ó yanjú ọ̀rọ̀ kan lọ́wọ́ nílùú òyìnbó lẹ́nu ó fún wa lówó fún àkàrà ó tún raṣọ. ṣe rí èmi ti mọ̀ pé etí agbọ́re lórí ọ̀rọ̀ ẹ̀
Alájà Sekinat Lawal náà bá wa dá sí, àǹtí mi Bùkọ́lá Balógun bá wa dá sí. Ẹ gbà. Ọkùnrin yẹn raṣọ. Ẹ gbà. Ọkùnrin yẹn ẹ gbàdúrà fún pé etí agbọ́re. Etí àgbọ́re o. Etí àgbọ́re. Etí àgbọ́re. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré gbọ́rọ̀ yìí. Àtàlà ọpẹ́ ni fún òun torí mo ń jẹ́ ẹ̀san ìwà mi lójú mi. A fẹ́ gbélé ayé méjèèjì náà ló jẹ́ bẹ́ẹ̀ kó dùn kòkòrò. Kásíláàtì bàbá mi. ojú mi dáadáa. Ètò kan ló ń ṣe òǹdíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run lè rán ọmọ ẹ̀ iṣẹ́ àbí àbọ̀ lè rán ọmọ kan ṣẹ́ kó dé kó wá kátó rìbò. Ó máa fún ní bisikíìtì poṣó ni. A máa fún ìjókòó àwọn àfáà wa ní 50,000 kẹ́ bá gbà bẹ́ẹ̀. kọlọmọṣà wọlé ìkẹ́ tó ń sọ̀kalẹ̀ yìí téèyàn kan ò mọ̀ nǹka ẹ̀ gbogbo àwọn tó ń dá ṣètò Sugar Link ọlátọ́lọ́hún ṣe fún ayé òní mọ̀ nǹka ẹ̀ ọlá yín ó máa pọ̀ sí i àtàwọn tí wọ́n bá wa ṣe ti sàárà yìí táwọn náà tọrọ gbogbo ohun tẹ́ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bá wa fi lé yín lọ́wọ́ o wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ṣé rí aṣọ tí mo kó síta yìí mo fẹ́ fún àwọn èèyàn lórúkọ obìnrin tó ń ṣọjọ́ bí ṣùgbọ́n obìnrin yìí ṣáà ń pè mí ló ń tọrọ aṣọ yìí ẹ jẹ́ ká fún un ọlọ́jọ́ bí ayé ò ní gbà ẹ́ lóhùn ìkejì wọn dà ṣé màmá wọn ni. Ó yẹ wá gbà sí. Ìwọ tó dẹ̀ ń wò mí atẹ́gùn burúkú ò ní fẹ́ lú ẹ̀ tán tún ya fọ́tò ni ọmọ yín ọmọ ta ni ẹ jẹ́ ń wọ ọmọ ẹ̀dà so obìnrin ló bá ọmọ yìí kí lorúkọ tiẹ̀ Tàníyá ìwọ ńkọ́ Ẹ̀kẹ́ bẹ́ẹ̀ làwọn kan orí wọn pé ara wọn pé wọ́n dẹ̀ ń wá wọn rí sórí ohun tó ń jẹ́ Ọlọ́run báyìí gbogbo ìwọ tó ń wọ́ ọmọ Ọlọ́run á fún ẹ o ọkọ wọn wá ń kọ́ bọ́kọ̀ ẹ̀ ṣe rí náà nì ṣáàdúgbò yìí ló ń gbé ni ẹ gbà fún ọmọ yín. Bọ́lá Adébíyì wọ́n ní kí n bá wọn fún àwọn àgbàlagbà 4 ní 5,000. Bọ́lá Adébíyì ayé ò ní mú ẹ ò ní tẹ́ ò ní tí àbámọ̀ burú ò ní kọ́gun sí ọ. Bọ́lá òde a máa lọ re wà á máa bọ̀ re ó ní ránìrá o wà Ọlọ́run adé ọmọ rẹ̀ sí o. Bọ́lá Adébíyì wà á máa lọ re wà á máa bọ̀ re o ò ní jáde lékú lọ́wọ́ o ò ní jáde lárùn lọ́wọ́ o Ọlọ́run fàlùbáríkà ṣiṣẹ́ o. Bọ́lá Adébíyì wà máa rí ṣe ọ̀nà ní dímọ́ ẹ ò ní fọ́jú ní ò ní fọ́ títa. Obìnrin kan ń ṣọjọ́ ìbí lónìí mama ẹ bá ń gbàdúrà fún obìnrin kan tọ́lọ́mọ tó ń ṣọjọ́ ìbí lónìí. Tọ́lọ́mọ kò ní sàárẹ̀ kò ní rí kúrà á dá fún mọ́tò kò ní pa Ọlọ́run á ràn lọ́wọ́ Ọlọ́run á bá a. Ẹ jọ nínú gbogbo àwa táwa ń bí ta ni ò lọ́bẹ̀ ń lé. Ẹ̀yin àfáà àwọn ará àdúgbò yìí náà lọ́bẹ̀ ń lé. Ẹ̀yin àfáà gbogbo àwọn màmá tí ò lọ́bẹ̀ ń lé yìí 50,000 tá a fẹ́ kó fáwọn àfáà ṣé ká pín fún yín. Ẹ̀yin àfáà wa àwọn ará àdúgbò yìí ń bí wọ́n sọ báwọn ò lọ́bẹ̀ ń lé. Owó tá a fẹ́ kó fẹ́yìn àfáà ṣé ká pín fún wọn káyìídé. Bó sì lè pé wọ́n ti kọ́ wípé owó àdúrà ni àwa náà wá fún wọn ní nǹkan tó ju owó ọbẹ̀ lọ tí wọ́n rí lọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀
òun là á fún wọn. so ẹ̀yin yá wa àwọn àfáà gbowó wọn á fún yín ládùúrà ẹ̀yin àwa rówó. àwọn àfáà ti sọnà pé ẹ jẹ́ kán gbàdúrà fún yín Ọlọ́run aṣòwò ọbẹ̀ àfáà. ẹ tẹ́wọ́ méjèèjì kọ́lọ́n wọlá pé omi òkun ò gbẹ́rí tọ̀sà náà ò gbẹ́rí lópin tó bá rántí pé mi lọ́bẹ̀ ńlé Ọlọ́run máa bu àṣírí yẹn. àfáà Ọlọ́run bu àṣírí wa o. obìnrin tó ń ṣọjọ́ ìbílẹ̀ ní wàá ṣàìmọye ọdún o wọn ní àṣẹ ọmọ tí ẹ ní àtúnṣe fún wọn náà. ọlọ́jọ́ bí wàá ṣàìmọye ọdún wàá jẹ pẹ́ láṣẹ. ọlọ́jọ́ bí wàá ṣàìmọye ọdún láyé o Ọlọ́run á wẹ̀ Ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ sí o wàá jèrè àwọn ọmọ ẹ̀ o. ọlọ́jọ́ bí ọjọ́ apẹ́ o ọ̀ṣọ́ pọ̀lọpọ̀ ọdún. ọlọ́jọ́ bí ènìyàn Ọlọ́run á wà pẹ̀lú ẹ o Ọlọ́run á dúró tì ẹ o àṣeyọdún àṣemóṣù òní sáré ọmọ ẹ náà òní ṣe òní rí wàhálà o. ọlọ́jọ́ òbí òní Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ju bó ṣe fẹ́ lọ. ọlọ́jọ́ òbí èmi ìtótúnbà kí sojú ẹ̀mí ẹ o 100 àdúrà gba òní dààmú o òní sì rí. gbogbo olólùfẹ́ Katsina-T káàkiri àgbáyé ẹ̀yin tọ́lọ́run rántẹ́ ó kọ́ wípé ẹ ò ní jíṣẹ́ ẹ ò ní síkì ẹ ò ní wíìkì ẹ ò ní láàkì ọ̀nà rírí ṣe èèyàn ní dúró Allahumma àmín. ṣé ẹ rí pé ẹ̀yin bàbá wa dá báyìí ṣé ẹ rí pé ó dáa kágbélé ayé ṣe dáadáa ṣé ẹ rí pé gbogbo ohun tá à ń ṣe láyé à ń ra nǹkan lẹ̀ fúnra wa ní ohun tó ní kálukú bá sì rà ló máa gbà. mò ń lo ọjọ́ òní láti sọ fún wọn náà pé ra ohun tó dáa gbégbèsí ayé tó dára. ọ̀pọ̀ nínú wa lónìí tá à ń jìyà ó ṣeé ṣe kó jẹun táwọn òbí wa ti ṣe é lẹ̀. ẹ jẹ́ ká lo ìgbésí ayé tó dáa ẹ jẹ́ ká ṣayé wa dáadáa ká lè kẹ́kọ̀ọ́ lára ara wa. ẹ̀yin ìyá wa tẹ́ ẹ ti wá dúpẹ́ lọ́wọ́ yín o àátún máa rí yín bá lọ́jọ́ míì. gbogbo ẹni tára ń ní lásìkò tá a wà yìí Ọlọ́run wọlá omi tó ń kán sí wa lára tí gbogbo ẹ̀ tutù yìí Ọlọ́run á sọ di tútù. kí Ọlọ́run wọlá ọjọ́ tí mo kọ́kọ́ wọnú ilé ìgbàrà bàbá yìí sọ pàdúrà tọ́lọ́run ò ní gbà wọ́n ní wọn ò ní ṣẹ́nu ilé yìí ẹnu ọ̀nà ilé náà mo wà lónìí tá à ń ṣàdúrà fún bàbá wa Bọ́lá Yusuf Ọlọ́run tún bàbá Musara bá wọn. Alájà ní Mọ́tàlá Èrè ọmọ màmá wa 120 years àwọn náà wá síbi tá a ti ń ṣe àdúrà fún bàbá wa Bọ́lá Yusuf. ẹ bá ń gbàdúrà fún obìnrin tó ń ṣọjọ́ ìbí lónìí kẹ́mi ẹ̀gùn. obìnrin tó ń ṣọjọ́ ìbí lónìí ẹ̀mí àgùn kò ní ṣìṣe ọ̀pọ̀ ọdún ló máa ṣe láyé kò ní fẹlẹ́ ìṣàṣìmọ̀ ní agbára Ọlọ́run á máa lọ re á máa bọ̀ re. obìnrin tó ń ṣọjọ́ ìbí lónìí Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn kò ní rí wàhálà kò ní rí dààmú kò ní dá padà sí ibú Olúwa ràn án lọ́wọ́ o. ta ló lè fi ṣúgà ṣe ta ló lè fi ṣúgà ṣe òtútọ́ bí ò lóyún bí ò lárùn ajẹ́ kó parọ́ Katsina-T kọjá ilé tó ayé fọwọ́rọ́ Ọlọ́run gbà fún ara mi ká má parọ́ síbẹ̀ kò fi yín ṣeré ẹ gbàdúrò tí ó ẹ ṣe. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.